ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó tún ṣẹlẹ̀ sí Emmanuella Aderopo ìyẹn ayálẹ̀ẹ́dẹ́bà mi Wàsíù Àyìndé K1 the ultimate nígbà kan rí bó ti balẹ̀ bàgẹ́ sí ààfin Awujale. Ẹ gbọ́ mi ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ kò ṣeé fẹ́nu ròyìn ara mẹ́rìírí mo rórí ológbò látẹni o. Femi Adebayo mà tún ti fọ́ tútù àrà fún ìyàwó rẹ̀ ìyẹn Aládùkẹ́ kódà ó ṣe gudugudu méje yàyà mẹ́fà. Àwọn àjọ EFCC wọ́n ti ránṣẹ́ pé Pasuma olórin Fuji àti Mercy Aigbe ẹ̀yẹn ìràwọ̀ òṣèré wa ẹ gbọ́ kí ló tún da àjọ EFCC mọ́ àwọn òṣèré àti àwọn gbajúmọ̀ wa yìí. Múyìwá Adémọ́lá gan òun náà gbẹ̀yìn oníṣe ló ṣe gudugudu méje yàyà mẹ́fà fún ìyàwó rẹ̀. Àwọn ènìyàn mà tún ti ń fi ìyàwó Portable fọ́ yẹ̀yẹ́ gbẹrẹgbẹ lọ́wọ́lọ́wọ́ báyìí bí a ti ń sọ̀rọ̀ yìí. Ẹ gbọ́ kí ló tún fa yẹ̀yẹ́ lẹ́nu àwọn èèyàn sí ìyàwó Portable. Sunday Igboho òun náà balẹ̀ bàgẹ́ sí orí ètò Masọ̀yìnbó ní ètò bá yí padà kúrò ní Masọ̀yìnbó ló bá di ti nǹkan míì. Ẹ gbọ́ mi ó fọ́ tútù àrà níbẹ̀. Àwọn àjọ NDLEA àwọn náà ti gbá àwọn kan mú nínú igbó Òdòyọ National Park níbi tí wọ́n wọ̀ lọ tí wọ́n ti gbá àwọn òyìnbó aláwọ̀ funfun kan mú níbẹ̀ níbi tí wọ́n ti ń ṣe àwọn ohun tí kò bá òfin mu. Ẹ gbọ́ ẹ wá ara bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ̀gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ṣe ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé. Ní Sunday Igboho ló bá balẹ̀ bàgẹ́ ìyẹn síbi ètò Masọ̀yìnbó eléyìí tí wọ́n máa ń ṣe lórí ayélujára. Bẹ́ẹ̀yìn náà bá ti rí ètò náà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá ti débi ètò ọ̀hún gbogbo ń tẹ́ máa ṣe níbẹ̀ pátápátá ní èdè Yorùbá ni yálà òwe ni tàbí ọ̀rọ̀ téèyàn ó bá máa sọ àti kéèyàn ó tún gba ìbéèrè wọn kéèyàn ó sì jẹ àwọn ẹ̀bùn ràbàdẹ̀. tó báyìí la ṣe rí tí wọ́n bá fi ìwé pe Sunday Igboho bó ti débẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní dá wọn lóhùn ló ń ju àwọn Yorùbá ọ̀hún sí wọn ní gbáǹkọ́ ṣùgbọ́n eléyìí tó wá ṣe ni ní kàyéfì ń bẹ̀ ni wípé kódà bó ti wá débẹ̀ ọ̀hún kì í wá ṣe ètò nìkan òun ló ṣe níbẹ̀ o. Bó ti débẹ̀ ló bá pàlùdà bó ti bẹ̀rẹ̀ idán pípanu ó ní kí wọ́n fóun lómi. tó bẹ́ni tí ó fún lómi ti fẹ́ débi omi lòun bá fi gbé ọwọ́ tiẹ̀ ló bá fi gbé omi fúnra rẹ̀. Eléyìí ya ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lẹ́nu wípé ṣé lóòótọ́ òun sì ni nǹkan tó ṣe yìí àbí bó o ní. tó bẹ́ẹ̀ la ṣe rí tí Sunday Igboho tó balẹ̀ síbi ètò Masọ̀yìnbó ló bá ń lọ rèé padán ní ibi ètò náà. Èyí náà la rí tí ó ya ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lẹ́nu tó sì ń gbépò yẹnu lórí ayélujára wípé àṣé agbára yìí àṣé kìí ṣe nínú eré lásán àbí wípé àwọn èèyàn kàn fi ẹnu bu ràbàdẹ̀ fún wípé lóòótọ́ àṣé irú agbára bẹ́ẹ̀ ń bẹ ní ọwọ́ Sunday Igboho. Èyí náà làwọn èèyàn rí tó yà wọ́n lẹ́nu tó sì kọ àgbàdo àdí olúkálukú wọn lẹ́nu. tó àjọ NDLEA àwọn lárí tí wọ́n ṣe iṣẹ́ takuntakun kan nínú igbó Òdòyọ National Park eléyìí tí wọ́n ti sọ wípé kí Sunday Igboho wípé kó má wọ ibẹ̀ lọ. Ibẹ̀ náà lárí tí àwọn NDLEA tí wọ́n kàn lù nítorí pé bẹ́ẹ̀ bá gbàgbé nígbà tí ó fi ẹ̀rọ ìfimúfínlẹ̀ tó fi ṣe ìwádìí àwọn kan wọ́n rí àwọn agbo àwọn Fúlàní nínú igbó náà lílé tí wọ́n ti gbà sẹ́yìn láti nǹkan bíi nǹkan tó ti lé ní àwọn ọdún tó pọ̀ sẹ́yìn òun ni wọ́n ti gbà á ní àti àwọn ayé àwọn bàbá wa. tó ní báyìí nígbà tí àwọn NDLEA tí wọ́n kàn lu inú igbó náà bẹ́ẹ̀ la ṣe rí tí wọ́n kan àwọn òyìnbó aláwọ̀ funfun níbi tí wọ́n ti ń ṣọṣẹ́ ní inú igbó náà léyìí tó sì jẹ́ pé wọ́n ti wá kó jagamu sí wọn lọ́wọ́ báyìí tí wọ́n sì ti kó gbogbo wọn. òun náà wá ní ó wá ń ya ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lẹ́nu pé kí gan ni ìdí tí wọ́n fi ní kí wọ́n má wọ inú igbó náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí láì gbàṣẹ lọ́wọ́ ìjọba. Eléyìí ó ti wá dá
rúkèrúdò sílẹ̀ lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n sì fẹ́ mọ kí ló ń ṣẹlẹ̀ gangan, wípé ṣé látọwọ́ àwọn ìjọba ni àbí níṣe ni àwọn ìjọba gan mọ̀ wípé àwọn kan ń bẹ nínú igbó náà. Ohun tẹ́yìn náà bá rí sí ẹ rárá bá wa fi sí abala àríwísí ká lè mọ èrò ọkàn yín nípa rẹ̀. Ṣé ẹ mọ̀ wípé wọ́n máa ń sọ wípé ó dára ká fi ikùn lukùn. Èyí náà la rí gbọ́ ta ní ká mú wá sétí ìgbọ́ yín. Múyìwá Adémọ́lá, ìyẹn ìràwọ̀ òṣèré wa, òun ló mà tún ṣe gudugudu méje tó ṣe yàyà mẹ́fà sí i. Níṣe la rí ohun tó kọ lọ́pọ̀lọpọ̀ fún ti ìyàwó rẹ̀, ìyẹn ìyàwó rẹ̀ tó wà nílùú òyìnbó. Bẹ́ẹ̀ bá sì ti mọ ìyàwó rẹ̀ ẹ ò lè gbọ́yánpọyánrin kankan lórí ayélujára nípa ìdílé rẹ̀, nítorí pé àti òun àti ìyàwó rẹ̀ níṣe ni wọ́n mọ bí wọ́n ti ń fi ìfẹ́ bára wọn lò gẹ́gẹ́ bí ìdílé. Wọ́n yìí sì gbé ọ̀rọ̀ wọn wá sí orí ayélujára, ìyẹn ni pé wọn kì í fẹ̀dí ara wọn síta. Bẹ́yìn náà bá sì mọ̀, kódà ẹ rò pé lẹ́gbẹ̀gbẹ́ gan ni àti òun àti ìyàwó Ọdúnládé ni àwọn méjèèjì yìí. Kódà agbóṣùbà káre fún wa, ṣe sàdánkátà fún wọn wípé wọn kì í fẹ̀dí ara wọn síta, wọn kì í sì gbé ọ̀rọ̀ wọn wá sí orí ayélujára. Èyí náà la rí tí Múyìwá Adémọ́lá tó kọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ìyàwó rẹ̀ yìí tó sì bẹ̀rẹ̀ sí ní kì í ní mẹ́sàn-án mẹ́wàá pé aya rere lọ́ọ̀dẹ ọkọ òun náà ni. Bẹ́ẹ̀ bá sì gbàgbé ṣe mọ̀ pé ìyàwó rẹ̀ yìí kò sí ní orílẹ̀-èdè Nàìjíríà, ní ìlú ọba ibẹ̀ ni ìyàwó rẹ̀ yìí, ibẹ̀ náà ni ó wà. Bẹ́ẹ̀ la ṣe rí tí ó fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó fi ránṣẹ́ sí i. Èyí sì dùn mọ́ àwọn olólùfẹ́ rẹ̀ nínú lọ́pọ̀lọpọ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbóṣùbà káre fún un, tí wọ́n sì ń ṣe sàdánkátà fún un, nítorí wípé eléyìí tí ó ṣe yìí kódà ó dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú. Tó ṣẹ́yìn náà ti wá tún gbọ́ ohun tí àwọn èèyàn tún ń gbé pò yẹnu ní ti ìyàwó Portable olórin takasúfè wa. Ṣé ẹ mọ̀ wípé àwọn èèyàn kúkú máa ń sọ wípé àwọn gbajúmọ̀ wa kò ṣe dandan kó jẹ́ pé ìyàwó ẹyọ kan ṣoṣo òun náà ni wọ́n ó fẹ́. Eléyìí òun náà ni ló tún ta bá Portable olórin wa yìí. Tó ẹnìkan tí a kọ́kọ́ mọ̀ mọ́ gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ òun náà ni Bẹ́wàjí, ṣùgbọ́n ṣàdédé òun náà ni ọmọbìnrin kan lágbo òṣèré ló bímọ fún eléyìí tí wọ́n máa ń pè ní Àṣàbí Simple. Tó bẹ́ẹ̀ la ṣe rí tó bímọ fún nígbà náà tí ó sì máa ń gbé ọ̀rọ̀ Portable sí lórí ayélujára tí àwọn ènìyàn sì máa ń mọ̀ wípé ìyàwó Portable gan leléyìí. Ṣùgbọ́n pábánbárì ohun tó wá ṣẹlẹ̀ láìpẹ́ yìí òun náà ni wípé Portable bí wọ́n ti pè sí òde àríyá kan, mọ́ pè sóde àríyá náà. Ṣé ẹ mọ̀ wípé ìyàwó tuntun òun náà la máa ń sọ wípé ó máa ń jẹ́ ẹlẹ́yinjú ẹgẹ́ ọkọ, ṣùgbọ́n eléyìí tó yanilẹ́nu jù òun ni wípé bí wọ́n ti pè sóde àríyá yìí, ìyàwó rẹ̀ ti lé tẹ́lẹ̀, ìyẹn Bẹ́wàjí òun gangan ni ó gbé ló bá di lẹ́lẹ́lẹ́ lódòde àríyá. Ibẹ̀ ni wọ́n ti jọ balẹ̀ bàgẹ́ níbẹ̀. Eléyìí tó kán sórí ayélujára tó yìí òun ni àwọn ènìyàn wá bẹ̀rẹ̀ sí ní gbépò yẹnu. Bẹ́ẹ̀ sì ni wọ́n sì ń fi Àṣàbí Simple yìí wọ́n fi ń ku yẹ̀yẹ́ lálálá lórí ayélujára wípé ìyálé rẹ̀ òun náà ni Portable ló mú lọ sí òde àríyá, wípé òun gan fúnra rẹ̀ òun ló máa ń gbé ọ̀rọ̀ Portable sórí, a jẹ́ wípé òun ló nífẹ̀ẹ́ Portable ò nífẹ̀ẹ́ rẹ̀. Ọ̀rọ̀ yìí ó fẹ́ dàbí ẹni fi ní ṣẹ̀sín lórí ayélujára, torí wípé kí ni bó ti ń lọ́rán tó níṣe ni àwọn ènìyàn ṣáà ń gbà bí ẹni gbàgbá ọtí. Èyí náà sì ni a rí lórí ayélujára tá a ní ká mú wá sétí ìgbọ̀nyín. Ohun tẹ́yìn náà bá rí sí ẹ bá wa fi sí abala àríwísí. Ṣé kò sí ohun tó burú ń bẹ̀ ni, àbí wípé lóòótọ́ níṣe ni Portable ò fẹ́ràn rẹ̀, bóyá òun ló ti ń gbé ọ̀rọ̀ Portable sórí gẹ́gẹ́ bí àwọn tó máa ń gbé ìròyìn lórí ayélujára gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Tó èyí náà ni a ní ká mú wá sí etí ìgbọ́ tiyín náà. Ó ti tún wá ṣẹlẹ̀ báyìí o, àwọn àjọ EFCC wọ́n ti ránṣẹ́ pé Pasuma olórin fújì wa àti Mercy Aigbe eléyìí mà tún Gbenutan. Ṣẹ́yìn náà mọ̀ wípé bí wọ́n bá ti
ránṣẹ́ pé àwọn èèyàn báyìí á jẹ́ wípé wọ́n ṣe nǹkan tí ò dáa, bóyá wọ́n tàpá sí òfin wọn, tàbí kó jẹ́ wípé wọ́n lẹ́bọ lẹ́rù, òun náà ni wọ́n ṣe máa ránṣẹ́ pé wọ́n. Eléyìí làwọn èèyàn rí gbọ́ tí wọ́n ṣáà ti ń kọ àgbàdo ha wípé kí ló tún ṣẹlẹ̀, kí ni Mercy Aigbe ìyàwó Diona tí a kí ló ṣe, kí ni Pasuma olórin fújì wa kí ló ṣe fáwọn EFCC tí wọ́n fi ránṣẹ́ pé wọ́n. Ṣùgbọ́n ẹ jẹ́ kémi ó gbé yín débẹ̀ bó ti ń lọ nígboro ayé àti bó ṣe ń gbóná fẹlifẹli. Kì í ṣe wípé bóyá wọ́n ṣe nǹkan tí ò dáa o, níṣe ni wọ́n ránṣẹ́ pé wọ́n láti wá ṣojú àwọn ilé, láti wá ṣojú àwọn akẹgbẹ́ wọn. Ìyẹn ṣe mọ̀ wípé Mercy Aigbe àtàgbò òṣèré ni wọ́n ti pe òun wá. Pasuma náà sì rèé látàgbò àwọn olórin fújì ní lágbo fújì, òun ni wọ́n ti pè yẹn náà wá. tó náà wá ní kí wọ́n wá sọ fún àwọn ènìyàn, kí wọ́n wá ṣojú àwọn èèyàn wọn, kí wọ́n sì wá polongo fún àwọn ènìyàn wípé kí wọ́n yéé ṣe owó Nàìjíríà báṣubàṣu. Èyí náà ni wọ́n pè wọ́n fún. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, nígbà tí Ìyábọ̀ Òjó tó ṣe ìgbéyàwó fún ọmọ rẹ̀ ní nǹkan bíi ọdún tó kọjá lọ yìí, tó bẹ́ẹ̀ bá gbàgbé wípé àwọn àjọ EFCC yìí wọ́n ránṣẹ́ pé tí wọ́n sì fi ẹ̀sùn kàn wípé níṣe ni ó ń ṣòwò Nàìjíríà báṣubàṣu, àti wípé bí àwọn ènìyàn ti náwó fún un wípé kí wọ́n yé máa fi owó lẹ́yàn lórí, tàbí kí bí wọ́n bá ti fẹ́ náwó fún yàn kí wọ́n ra gbé igbá kan síwájú, ibẹ̀ ni káwọn èèyàn máa ju owó náà sí. Èyí náà ni àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní gbépò yẹnu. tó bẹ́ẹ̀ la sì ṣe rí tí wọ́n ṣe ránṣẹ́ pé Pasuma àti Mercy Aigbe láti wá sọ àwọn irú àwọn ọ̀rọ̀ wọ̀nyí, láti wá polongo rẹ̀ fún àwọn ènìyàn. Kì í ṣe wípé bóyá wọ́n tàpá sí òfin wọn, tàbí wọ́n ṣe ohun tí ò dáa, tàbí pé wọ́n lẹ́bọ lẹ́rù, rárá o. Níṣe ni wọ́n pè wọ́n láti wá yànnàná bó ti yẹ kó rí ní gbogbo àwọn iṣẹ́ wọn tó yẹ kí wọ́n ó ṣe, ìyẹn ní ti owó níná ní orílẹ̀-èdè Nàìjíríà. Òun náà ni wọ́n pè wọ́n fún. Òun náà la rí gbọ́ tá ní ká mú wá sí etí ìgbọ́ yín bó ti ń lọ nígboro ayé. tó Fẹ́mi Adébáyọ̀ òun náà wá ṣe gudugudu méje yàyà mẹ́fà. Eléyìí ó ya ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lẹ́nu látàrí ohun tó ṣe, ìyẹn fún ọmọ rẹ̀ èyí tí ìyẹn Aládùkẹ́ tó bí fún. Eléyìí ó ya àwọn èèyàn lẹ́nu lọ́pọ̀lọpọ̀, nítorí wípé ṣàdédé la rí níléèwé ọmọ rẹ̀ yìí bó ti débẹ̀. Bẹ́ẹ̀ la ṣe rí lovely moment láàrin àwọn méjèèjì tó bẹ̀rẹ̀ sí ní bá ọmọ náà ṣeré. Wọ́n ṣe oríṣiríṣi àwọn eré tí àwọn ọmọdé máa ń ṣe ní inú iléèwé wọn, wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ sì ni ó sì tún tọ́jú rẹ̀ tí ó tún fà á mọ́ra, tí ó ṣe oríṣiríṣi fún un. Eléyìí bí fọ́nrán yìí ti kan lórí ayélujára báyìí, bẹ́ẹ̀ la ṣe rí táwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní rọ̀jò àdúrà gbáǹkọ́ ìyẹn fún Fẹ́mi Adébáyọ̀ pẹ̀lú ìfẹ́ èyí tó fi hàn sí ọmọ rẹ̀ yìí. Bẹ́ẹ̀ la ṣe rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré àti àwọn mìíràn náà tí wọ́n ń sọ̀rọ̀ ní abala àríwísí wípé ìwà dáadáa pátápátá gbà òun náà ni Fẹ́mi Adébáyọ̀ hù fún ìyàwó àti ọmọ rẹ̀ yìí, nítorí wípé ọmọ tí ó lọ wò ní ilé ìwé yìí, ọmọ tí ìyẹn Aládùkẹ́ ìyẹn ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ tó bí fún. Tẹ́ ẹ̀ bá sì gbàgbé ohun tí ìyẹn Aládùkẹ́ yìí tó ti ṣe fún tẹ́lẹ̀tẹ́lẹ̀, bẹ́ẹ̀ bá gbàgbé pé ìjà kan lọ rántó lọ́wọ́lọ́wọ́ láàrin àwọn méjèèjì báyìí. Òun náà ni wípé ìyẹn Aládùkẹ́ òun àti ọ̀kan lára àwọn ọ̀rẹ́ rẹ̀ òun náà ni wọ́n jọ máa ń sọ̀rọ̀, tó tiẹ̀ jẹ́ pé ìyẹn ló wá lọ gbẹ̀yìn bẹbọ jẹ́, tí ó sì lọ tú gbogbo àwọn àṣírí ọ̀rọ̀ tí ìyẹn Aládùkẹ́ ti sọ fún un, tó lọ tú fún Fẹ́mi Adébáyọ̀ àti ọ̀gá Bello, léyìí tó sì fa ìjà lóníranto nínú ìdílé náà, tí ó sì ti fẹ́ẹ̀ tú ìdílé náà ká lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n Fẹ́mi Adébáyọ̀ kò wá wo gbogbo eléyìí o, níṣe ni ó tún gba iléèwé ọmọ náà lọ, tí ó sì lọ wò ó tó sì fi ìfẹ́ hàn sí lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ sì ni a ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré, kódà Aríbùkúnmi Olúwaṣínà tóun tiẹ̀ tó tún kọ síbẹ̀ wípé ìyá òun máa ń sọ nǹkan kan fún òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, wípé bí èèyàn bá ń bá ọmọ kékeré de bàtà bó bá gbọ́wọ́ léèyàn lórí pé ìbùkún tó láyé yìí kò sí, wípé níṣe ni gbogbo ayé gan yóò máa ṣàdúrà fún èèyàn ní láì ṣe pé bẹ́ẹ̀ wọ́n lanu sọ̀rọ̀ rárá. tó èyí náà la rí gbọ́ ta ní ká mú wá sí etí ìgbọ́ yín. tó Fẹ́mi Adébáyọ̀ kò ta ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ eléyìí tó bímọ fún yìí, kò ta wọ́n nù rárá o. níṣe ni ó sì ń bójútó gbogbo àwọn tó yẹ kó bójútó, tí ó sì ń ṣe ẹ̀tọ́ rẹ̀ nínú ilé. tó
níṣẹ́ la rí Emmanuella Aderopo ìyẹn sẹ́ríkì ìyálájẹ ti ìlú gbogbo Ẹ̀gbá pátápátá ló bá balẹ̀ bàgẹ́ sí ààfin Awujale bó ti débẹ̀ bẹ́ẹ̀ náà sì ṣe mọ̀ wípé ẹlẹ́yinjú ẹgẹ́ olójú edé òun kúkú ni Emmanuella Aderopo tíá kódà kó tó di pé ọba Awujale kó tó di pé wọ́n wàjà níṣe ni wọ́n máa ń pè ní Red Rose àwọn gangan ni wọ́n fún ní orúkọ náà tí wọ́n ń pè ní Red Rose látàrí bí ẹwà rẹ̀ bó ti máa ń yọ sòǹbẹ̀ àfi bíi ti ẹyẹ ọ̀kín òun náà ni bó ti débẹ̀ àwọn tí ò mọ̀ ni wọ́n ṣáà ń wò wípé àáta ni ọmọbìnrin tó pupa lólóló tó sọ̀kalẹ̀ nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ yìí ṣùgbọ́n àwọn tó mọ̀ níṣe ni wọ́n rárá ń yẹ̀bá fún tí wọ́n sì ń tẹ̀ fún tí wọ́n ń kí tí wọ́n fi sàdákátà fún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbóṣùbà káre fún ìyẹn látàrí ẹwà rẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ gan ni ò lè gbójú kúrò lára rẹ̀ nítorí wípé aṣọ tó tún wọ̀ sọ́rùn gan má wọ tàná ni bẹ́ẹ̀ la ṣe rí tí wọ́n yẹ sí bẹ́ẹ̀ la sì ṣe rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó ń lọ lórí ayélujára níranto látàrí wípé gbogbo ibi tí Wàsíù Àyìndé ìyẹn K1 The Ultimate ti wá gbogbo ibi tí ó bá lọ ibẹ̀ náà ni a ti máa rí Emmanuella Aderopo èyí ló wá ń jẹ́ káwọn èèyàn mọ̀ nígbà tí wọn ò sì tún wá rí níbi tí Wàsíù Àyìndé tó lọ yìí ibẹ̀ ni wọ́n ti wá ń rí wípé ìjà tó wà láàrin wọn kò tẹ̀ tí ì parí rárá torí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni Wàsíù Àyìndé kò lè fi Emmanuella ṣeré òun náà ni àtúnrí gbọ́ lórí ayélujára láwọn èèyàn bá tún rí ọmọbìnrin kan ni wọ́n bá ń gbèpò yẹnu pé bóyá ìyàwó tí K1 The Ultimate tó tiẹ̀ tún fẹ́ òun nìyẹn ni ṣùgbọ́n bó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni bàbá wa kì í fi ìyàwó pamọ́ rárá bó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni yóò ti kọrin kì í yóò ti ṣe oríṣiríṣi àwọn nǹkan fún un èyí ń jẹ́ kó dá wa lójú pé ìròyìn òfegè lásán òun náà ni eléyìí kì í ṣe wípé bóyá ó ti fẹ́ ìyàwó mìíràn a sì wá ní àfojúsùn wípé bóyá ìjà tó tiẹ̀ wà láàrin wọn pé bóyá yóò padà parí lọ́jọ́ kan èyí náà la rí gbọ́ lórí ayélujára ohun tẹ́yìn náà bá rí sí ẹ̀rọ bá wa fi sí abala àríwísí ìyẹn tí àwọn olóyìnbó máa ń pè ní comment section láti mọ èrò ọkàn yín nípa ìròyìn yìí ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín o.